ó yá o ká lọ kí wọn nílé Ọlálékan ọmọ wọn ní Ìdótun Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ká lọ kí ọlọ́jọ́ ìbí òní kú àṣeyẹ Ọ̀yìnzà Àjọkẹ́ Àdé ọmọ ọlọ́jọ́ ìbí bọ́tí gbangba wájú o bọ́tí gbangba wájú orin rẹ̀ là ń kọ́ ọdún ló dé báwọn láyé tó máa wúni tún ní rọ́múrin sẹ́nu èmi la ò ní yọ̀ sí fọlọ́run ọba tó dá ọ sí fún wa aláwùrábí tó pa ọmọdọjọ́ òní ọpẹ́ ló yẹ wá ìdùn lókè Adétayọ̀ máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ ọjọ́ náà rèé bí àná tá a bí ọtáyé láìyá òní ọjọ́ 11 oṣù 11 irú ọjọ́ òní gangan àwọn ènìyàn kí mama Táyọ̀ kú ewu ọmọ àtẹnirẹ àtòṣìkà ní bá ní gbàròbó yẹ̀wò ọ̀dà sọ pé kó o kú Èdùmàrè pé ó yè dandan ni ojú rẹ wá rọ́jọ́ òní mo bá ọ dúpẹ́ fọlọ́run ọba happy birthday to you Èdùmàrè jẹ́ kí o ṣẹ̀ mí níre olówó orí rẹ ọkọ rẹ adé orí rẹ ọ̀rẹ́ mi àtàtà ló gbé kí n kí ọ ọmọ bàbá kò sí change Ọlálékan bàbá Royan ọmọ rẹ yóò ṣoríire Ọlálékan Abdulateef the gunners of our time ó ní kí n kí ọ dénú ó ní kí n kí ọ kára ó ní orí rẹ ò ní burú o Adétayọ̀ ọmọ ọlọ́jọ́ ìbí òní ò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ò ní ráre Ọ̀yìnzà Àjọkẹ́ Àdé yeye Royan àbí kí n kí ọ délé àwọn òbí rẹ ni ó yá jẹ́ adé Kogi o èbìrà nílé àwọn òbí rẹ Kogi ò fẹ́ràn ọkà bí iyán bá jẹ kólòbó ẹ bá mi fún Kogi ní díẹ̀ kó sì jẹ ẹ̀yin lọmọ ọ̀dẹ́ nìdó ọmọ amúgogo mọ́dẹ ọdẹ kìnìkẹ́ amúgogo mọ́dẹ ọmọ awújulẹ́ràn améwùrà pẹ̀ràn ọmọ ẹja ìlàjà mẹ́kọ níbẹ̀rù ọmọ owó kì í tán o kó má kó dùn fẹ́yìn ọgbà ọmọ amúgbálá bowó ọmọ àfọmọfọkọ lódìndí ọmọ afẹ́pọ̀ fọwọ́ fẹ́pọ̀ fẹsẹ̀ fẹ́pọ̀ pọ́ gbogbo ara bàbá yín lè lẹ́yìn ijó ẹgẹ́ ọmọ Tìmídélé dákun má padà lẹ́yìn mi Ọ̀yìnzà Àjọkẹ́ Àdé Adétayọ̀ aya Ọlálékan ọmọ wọn ní Ìdótun ní Ìjẹ̀bú Òde nílé Alágẹmọ 16 ó pẹ́pẹ́pẹ́ bí ewé apẹ́ ó dára lẹ́wà bí Ọ̀ṣun bó ti ṣọdún yìí ó ṣe tẹ̀mí tọkọtọmọ ọmọ tí òbí ò ní yàn kú ìwọ náà ní bọ́ sọnù lọ́wọ́ àwa ọdọọdún lọdún dídùn nílò olóyin ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ ọdọọdún lọdún dùn bọ́dún bá ń gorí ara wọn ká máa ríra àṣìyí ṣàmọ́dún ayálélẹ́kan ṣàmì kó o ṣe tó àdúrà mi.